wọ́n ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ báyìí ni àwọn èèyàn ó mú mi àfa àwọn ò ní rí mi mú lérí ọ̀rọ̀ ẹ̀ tọ́lẹ́ni tí bá ti ń ṣe mùnáfìkí kọ́ ọmọ adọ́gbọ́n bú àfa wa kọ́ ọmọ adọ́gbọ́n bú àwa náà ọ̀ wá ṣe bí ìgbà tó ń yìn wá. èèyàn là ń sọ fún èyí kan tí ń ṣe kátàkátà lẹ́kọ̀ọ́ ọ̀kan tó sojú bí ọmọ ògbodò mùnáfìkí ni ọmọ kan tí máa dé kíní kan kòkóńdò kan sérí bí ọlọ́mọ wẹ́wẹ́ ni wọ́n ń pè ní bí kan ní bójú funfun kan wọn tí kó gbogbo gbọ́n sí àyẹ̀wò gbígbà tí ń darí inú gbóbọ̀ wọn ọmọ ayé mùnáfìkí ọmọ ni ó ti pẹ́ títí máa dọ́gbọ́n tako bàbá Lágége gbogbo ọ̀nà tí sì gbà tako wọn gbogbo ẹ̀ńbẹ́ lọ́wọ́ mẹ́yà yìí àti gbogbo ọ̀rọ̀ tí máa sọ fáwọn èèyàn lẹ́yìn gbogbo ẹ̀mọ́ sọ fáwọn ọmọ mi wọ́n ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ báyìí ni àwọn èèyàn ó mú mi àfa àwọn ò ní rí mi mú lérí ọ̀rọ̀ ẹ̀ tọ́lẹ́ni tí bá ti ń ṣe mùnáfìkí kọ́ ọmọ adọ́gbọ́n bú àfa wa kọ́ ọmọ adọ́gbọ́n bú àwa náà ọ̀ wá ṣe bí ìgbà tó ń yìn wá à ń pè àwọn kan bẹ tí èso ọmọ bàbá Lágége kì í ṣe gbogbo ẹni ó kéwu mọ́rkàsì lọ́mọ bàbá Lágége àwọn tí ò kéwu bẹ̀ tí wọ́n kéwu bẹ̀rẹ̀ àwọn ọmọ bàbá Lágége rèé àwọn ni wọ́n ń fẹ́ kí bàbá tòní ọpẹ́ eléyìí ibú làwọn ẹ̀yìn àtẹ̀wọ̀n àwọn ìtẹ̀wọ̀n wíhun àwọn ò fẹ́ kí tòní ọpẹ́ ẹni tí ọ̀fẹ́ kọ ẹni tí wọ́n fẹ́ napa wọ́n fẹ́ yí àgámá kò wáńdì. ẹ yí àgámá àfa wáńdì àwọn onígbà fún yín òun ní fi sọ fún wípé kọjáde ọkọjú sí mi kájọ náà láàrin oṣù kan káwọ ẹni tí ó sùn àwọn ọmọ bàbá Lágége rè lójú àti lẹ́yìn àwọn rè wọ́n sì ní kàfá ìlmíyà wọ́n sì ní kúdírátùl ìtìlá wọ́n sì ní kúdírátùl istinbat àwọn èsè mọ̀kọ́lídù bí ìmáàmì mu'ayyanin àwọn èsè mọ̀kọ́lídù wípé Imam Maliki ọwá wí báyìí gbogbo ẹ̀ wọ́n sáyébù làwọn ń kà kọ́dà àtàwọn míì ta àtúmọ̀ bí àwọn Layzu ní Ibn Hazmi ní nǹkan kan Awza'i gbogbo ẹ̀ làwọn ti mọ̀ tí ìdájọ́ kan bá dé wọ́n mọ bí wọ́n ti yanjú rẹ̀ wọ́n sì máa kọ̀ọ̀nùnù wàdàí èyí tó jófin tilẹ̀ wa ẹlòmíì máa kéwù ní kọ̀ mọ́fin ilẹ̀ wa òfin ilẹ̀ wa sì ní èyí tí a lè fi dájọ́ sẹ̀ríà wájú mufti ní ti ń sọ yìí inú àwọn òfin wa èyí tí ó bá sẹ̀ríà lọ tá a lè fi yanjú ẹ̀ tí ò ní dá wàhálà alẹ̀ ńbẹ́ńbẹ́ tá a rẹ̀ di fún un sẹ̀ríà inú òfin Nàìjíríà tí wọ́n ń lò yìí Ọlọ́run jẹ́ àríyìn pé àbá wa bàbá Al-Budowi ń gbá lára tí wọn náà ọ dàbí kó gba kiri lọ́wọ́ mi tó gbogbo ẹ̀ ní bàbá wa mufti mà torí bí yàrá bá fẹ́ jẹ́ mufti láyé àwọn àṣàrà yìí tí kan bẹ tí ó pè sí la gbogbo ẹ̀ ló pè sí bàbá wa la àkọ́kọ́ ni pé ó kọ́kọ́ jẹ́ mùsùlùmí ó ti yẹ báwọn nínú ṣòro tó ọ jẹ́ mufti láyé àgbọn kèfèrí ẹ̀ ṣe mufti ó ti yé báwọn ẹlẹ́bọ̀ ò ní jẹ́ mufti kọ́dà kírísítẹ́nì ò ní jẹ́ mufti wa ṣé mùsùlùmí ni àti rí bẹ́ẹ̀ ọwá kú alẹ́ akil ẹ̀kọ́ tẹ̀sí làákàyè rẹ̀ o ṣé kìí gbàgbé ọ̀rọ̀ ṣé tọ́wá katira ṣé kìí gbàgbé ṣé kò ní já sí wípé ọ̀hà ni ó tùlù ọ̀yà wí ẹ̀ tí ì rí ẹ̀ padà rí lẹ́yìn òtùlù kí lọ́kàn kọ́nà tí ń kankan mọ́ ọgbọ́ ọya bá ń wáyà ní bẹ́ẹ̀ ni bá ń wáyà ní ọya lọ lè wá ọ padà rí láàkàyè mufti ọgbọ́dọ̀ ṣerú sẹ́wọ̀n láàkàyè rẹ gbọ́dọ̀ wà ọgbọ́dọ̀ jẹ́ láàkàyè tí yóò faná tààrà tí nẹ́tíwọ̀kì rí ó pé òun ni bàbá wa yìí wọ́n máa sọ̀rọ̀ láàrin wákàtí méjì mẹ́ta wọn ò sì ní wo kankan ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ní al-bulugh bùlúùgù yẹn ṣe bùlúùgù pọ́ bàlágà yẹn tí ń bóbìnrin sùn kọ́ làákàyè rẹ gbọ́dọ̀ mature ó ti gbọ́dọ̀ bàlágà láyé kó ti dé gbogbo yóò káàkiri gbogbo ayé ń bọ́ bàbá yóò káàkiri kìí jẹ́ pé wọ́n ń lọ àwọn ìlú tí wọ́n ń lọ yìí wọ́n ń lọ lè sùn kọ́ gbogbo ọ̀rọ̀ mímọ́ wọ́n ti ń lọ bẹ́ẹ̀ pẹ́ wọ́n ti ń dá sọ̀rọ̀ mímọ̀ yìí pé tí ò jáwọ́ ọmọ ní wípé ọlá pé wọ́n sọ wáàsí àwọn wáàsí ní máa hàn níyà yìí ni àwọn àfọ́n wáàsí bírú àyíbáyìí ọya ajánásí ọya máa já ọlọ́run wá sọ bá nàbì Mùsá wípé
àwọn làwọn yọ̀ọ́ àwọn àfáànù tẹ̀rù àwọn bàbá yìí irú àwọn bàbá yìí àwọn dókítà wa yìí àwọn ni máa nǹkan máa ní wọ́n pè wọ́n èmo rí máa nǹkan so ó di mélòó ó di mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹrin ẹni tí ó bá jẹ́ mufti tí ó gbọ́dọ̀ jẹ́ mujtahid òun náà gbọ́dọ̀ lè gbìyànjú fún rẹ̀ láti wo ó ti ka gbogbo àwọn aráàlú fuqaha ìwọ wàá wò wípé ó dáa ìlú wa yìí tí Málìkì wí Ṣáfì wí gbogbo ilé ìwé ni àmọ́ ìlú wa yìí gbogbo kíní yìí ọba kò lè ọ̀dà pò la fẹ́ ṣe yọ wá padà sínú Al-Qur'ani yọ padà sínú àdìsí yọ wá gbé yẹ̀wò ọ̀dà èmi sọ báyìí wa ana aqulu bí wọn lánàá ṣe kàdá mu ti ṣe nu qultu èmi sọ báyìí irú ẹ̀ lèyí tí Máàmù Málìkì ṣe tí wọ́n fi fún Málìkì ní àgbàfà ní Madina pèlà yufta wà Malikun fil Madina ebi wọ́n ń wẹ̀kú ni wọ́n ń wẹ̀kú lóbìnrin tí ó wẹ̀kú yìí ní ń wẹ̀ obìnrin ọwọ́ ń wẹ̀ lọ́wọ́ débi ọ̀kan kan abẹ́rẹ́ ọwọ́ rẹ̀ wá lẹ̀ ma ńgbọ́ ọwọ́ rẹ̀ lẹ̀ ma èmi dé ọba di wàhálà wọ́n bá ń wá àwọn tí wọ́n àwọn àfáà wo ni ó ń sẹ̀ríà ògbó àwọn ń sẹ̀ríà wọ́n gbé oníkálukú wọ́n gbé oníkálukú wá oníkálukú jòkó tọ́kì ìdájọ́ wo la rí báyìí ṣé ká gé ọwọ́ yìí ni máa bẹ́ kọ́ máa bá lọ àbí ká gé abẹ́ mọ́ ọwọ́ kọ́wọ́ máa bẹ́ oníkálukú àwọn kan ní àgé ọwọ́ ni o àwọn kan ní àgé abẹ́ gbogbo kọ̀sẹ́ rí fa oníkálukú kan wí sí ẹni ńgbà wọn kàn Imam Málìkì wa ní ọwọ́ ni ọlẹ̀ máa bẹ́ ńgbà tí ń wẹ̀ lọ́wọ́ ní òkè Málìkì wa dérí kodò gbà tí ó sì rí pákì padà àwọn tá à ń pè ní mufutinu tẹgbẹ́ nìkan wá pé ńgbà mọ́ lọ lóyè bó mọ́ wá darí mọ́ wá bá wọn ọ̀rọ̀ náà ńlẹ̀ wọ́n wá nígbà náà wọ́n ń jà lérí kinní kan kí ló fi dá yún ṣé kò sí kinní lọ́hùn tí wọ́n tan kinní sí lójú tẹ́ fi dá ti ń tẹ́lẹ̀ ẹgbà tá a ti jà lọ́tọ́ tá a ti parí ẹ̀ so Imam Málìkì wá ní ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ọwọ́ ni ó ti fi ahọ́n àbí ọkàn ó ti fi ro nǹkankan ẹni tó sì ronú wọn ń pè ní kọ́sfù wọn kálukú ní kọ́sfù bò ní ọwọ́ fi wá lẹ̀ mọ́ ní ẹjẹ́ àwò ẹni kún wọn nà ní thamani nàìjíríà ẹgbà 80 tí sẹ̀rí àná ẹni ọba ṣe kọ́sfù gbà wọn nà gbà tí wọn fi nà dé 70 ọwọ́ ti ń mè jọlọjọlọ díẹ̀díẹ̀ àwọn yẹn ní ẹ̀mà tí mẹ́mà lókè ẹ̀nà mẹ́wàá yòókù ńgbà wọn nà mẹ́wàá àfà ọwọ́ jáde padà lára rẹ̀ ní gbogbo àwọn àfà bá fi rí kóńjọ́ náà pé la yufta wà má lè kún fílẹ̀ wọn káàkiri ẹ má ṣe fatiwa o bẹ́ẹ̀ nìkan ẹ̀dá kan afẹ́ bìrì ẹ gbọ́dọ̀ dá o ẹ lọ́dọ̀ Málìkì ni o. ilẹ̀ Yorùbá yìí ẹnìkan kan nílẹ̀ Yorùbá kí dókítà wá sí ń bẹ gbogbo ntẹ gẹ́lẹ̀ Yorùbá so Ọlọ́run ti wá sí bẹ̀ fún wọn èèyàn sì gbọ́dọ̀ ní àlùfàtọ́ náà ọgbọ́dọ̀ mú gbọ́n nínú ọgbọ́n lẹ́yìn ọjẹ́ ni tí gbogbo nǹkan ó sì gbọ́dọ̀ ní àdáàlà ẹni tí ó bá jẹ mufti ó gbọ́dọ̀ fi síbi kan èyí tí wọ́n ń pè ní ti tó ń pè tó wà nínú oko tẹ́lẹ̀ kí wọ́n tó padà wá tún lé sí jù ọmọ bàbá káfíńtà òun kò ní àdáàlà ṣé mufti kan wá bọ́ sójú kìíní pọ́dẹ̀ mi yìí wọ́n gbọ́dọ̀ fi mi jẹ mufti wọ́n gbọ́dọ̀ jẹ mufti o torí ń bá ti lè jẹ mufti ó ti yé gbogbo àwọn èèyàn ṣe àgbákò lọ́nà o àwọn èèyàn dáràn torí mo lè búyàn ẹni tí ó bá sì jẹ mufti ó gbọ́dọ̀ jẹ ẹni tó lè búyàn bàbá wa yìí nìsín àwọn lágbájá akra ọlọ́run jàre kí àwọn lágbájá kínní ẹ̀yìn kún ọ̀nà kéwú lásán àwa bá ná kéwú tán tó bá kú ká ṣépè ara wa á tún bẹ̀rẹ̀ nísìnyí ó ti bá bẹ́ẹ̀ lòun náà lè jẹ́ torí wọ́n tọ́ bẹ́ méjì àtò ń bú sí àdámà tó ń bú gbogbo ẹ̀ wọ́n wà pínpà náà wọ́n ni mufti kí ló fi dáa tán bá bí ọ wípé kí ni kọ̀díyà ká bú àwọn àfa kí ló fi dáa tán tó bí wọ́n náà fún rẹ̀ tó gbogbo ẹ̀ lọ́lọ́run wa parí fún àwọn bàbá wa èyí náà tó kábà yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ó tó kábà yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ alibarika Sheikh Adam ẹ̀jẹ̀ púpọ̀ ẹ wá di ọmọ kéwú wọn láì wọnú ògiri wọn kéwú bàbá àmúdí ló jẹ́ àmọ́ àwọ̀ ọmọ nígbà tó yẹ pé bọ́nárìkà sí ń bẹ̀ wọn gan lẹ́tí ké gbogbo ń kálukú bàbá ni àkèé sọ ẹ̀yìn àwọn tí wọ́n já mọ̀ pé ẹ̀ tún ṣe lọ ni mo ní yé ìgbà wọn lẹ́sìn lọ mo ní yé
ẹ wo nǹkan ní abasi wo wọn lóòótọ́ ẹ di pé kọ́dà bí wọ́n ti máa lógo wọn Ìlọrin lógo bẹ́ẹ̀ ọlọ́run jàre ẹ wo tàfà Ìlọrin gbé sí nínú àwọn wẹ́ẹ̀sì ní í ṣe báyìí wọ́n wá bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ wá já sí pé aṣírù yín la wà wọ́n bá ti ń ròyìn Sheikh Adamu fún irú àwọn ọmọ wa yìí èyí tó ka orin yìí bọ́ síbi Mufaddal ẹ̀gbọ́n tiẹ̀ ní jẹ́ Muhammadul Fadil òun jẹ́ Mufaddal ṣé wàá rí ọmọ tí ó kankan yìí bàbá tó bí òun bọ́lọ́dà àtẹ̀mí ni ti ń jẹ́ tá à ń jọ́ ma bàbá ọmọ ya àmọ́ ìyá tó bí gan ọmọ bàbá Sheikh Yahya ni lókè Agodi ngbà tí wọ́n wá bí ngbà tí ó dàgbà súra Sheikh Yahya ló gbé wá ẹ̀yẹ́ bá ti wọ́n ní sẹ́yẹ́ gbé súra Sheikh Yahya ni ó ti wà kò gbé súra ti wá ó já mọ̀ pé ẹ̀jẹ̀ Sheikh Yahya mú kò sì bí wà nù àsìbínú tó rà fà wá náà ni wọ́n ọkọ̀ fáwọn Allahu Akbar oni taba fẹ́ fẹ̀yàn. ok. oni ẹfẹ bi tó ti da. Allah. torí pé. alḥirku. ok. yulidna min ikhwan ashbaha ikhwani inna wa ikhwati. Allahu akbar. Allahu akbar. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bó ti rí nu ọwa ní mímọ̀ ara mufti nù àtẹ ẹgbẹ́ mọ́ àbá mufti ò ti sọ̀rọ̀ nísìn ó ń kálukú kan kọ́kọ́ ń julẹ̀ lọ́wọ́ so ǹgbọ́n wá ń kọrin un bí ṣe ń kọrin un ara mi sìn ẹnu àárọ̀ yìí tí mo mọ̀ gbọ́ pé àwọn bàbá mufti ń bọ̀ wá ni mo wá pè é wípé mo lọ wà lọ́wọ́ ya sáré kọ orin ẹsẹ̀ méje náà mo sì ní kọ́kọ́ máa kọ́ bọ̀ wá nísìn kọ́dà ní òjò orí tẹ̀ ló fi kọ́ sí kíní fóònù rẹ̀ bí tí wọ́n ń ka yẹn wá ti go through rẹ̀ torí mi go through orin rẹ̀ mọ́ ó ti yé báwọn kò sí ní tí kọ tí kì í sábà dà èyí jọba kú akàn pé yọ yìí fèyí sí ṣe báyìí ó ti yé ọ akọ bẹ bí ṣe wá ń ka ọkàn mi wá ń lọ wípé ẹ̀san bàbá wa Sheikh Yahya iná nu tó ajá sí pé ọ̀dọ̀ tiwa ni Ọlọ́run ní kí wọ́n fi sí bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ yìí náà bí wọ́n ti pọ̀ nílé ìjòkó barakallahu fikum Abdulkadir náà òun náà ti dé àbí òun náà ń kọ tiẹ̀ lọ́wọ́ náà gbogbo eléyìí a fi ń kí bàbá wa mufti akínyìn pé ẹ káàbọ̀